alágbára ayé ẹ ṣọ́ra o, ẹ ṣe díẹ̀díẹ̀. ẹ̀yin alágbára tẹ́ wà ń bí agbára, ẹ fi pẹ̀lẹ́pẹ̀lẹ́ ṣe. ọ̀rọ̀ MD Abubakar òun láì fi ṣàríkọ́gbọ́n lọ́jọ́ òní. ṣé ẹ mọ MD Abubakar? ìyẹn kọmíṣánná ọlọ́pàá tìlú Èkó, ìyẹn ti tẹ́lẹ̀ rí Muhammed Dahiru Abubakar là ń sọ. kí ló ṣẹlẹ̀? ọjọ́ kan mà ní tí Muhammadu Dahiru Abubakar ń jáde lọ. kọmíṣánná ọlọ́pàá tìlú Èkó tẹ́lẹ̀ rí, ìyẹn Muhammadu tá à ń sọ̀rọ̀ ẹ̀, ó ní òun máa ń jáde lọ́jọ́ sátidé láago 10 àárọ̀ lòun máa ń jáde lọ. ó ní pé ṣùgbọ́n ní ọjọ́ sátidé kan lòun bá ń lọ ibì kan, òun gbéra láago 6 kùtùkùtù àì. kábíyèsí Elédùmarè, ṣé ẹ gbàgbé wípé kọmíṣánná ọlọ́pàá ìlú Èkó ni ẹni tá à ń sọ̀rọ̀ nípa ẹ̀. ló bá ń lọ o nínú jíìpù rẹ̀ tó gbé ní Abat Macaulay, ibẹ̀ ló gbà. ló bá ń lọ ló débi checkpoint àwọn ọlọ́pàá. ṣèbẹ́ ti mọ̀ níbi tí àwọn ọlọ́pàá máa ń dúró sí yẹn, ibi tí wọ́n ti máa ń dáwọn èèyàn dúró tó ti máa ń béèrè wípé kí ló wà ńbẹ̀, ẹ dúró náà. ibẹ̀ ló dúró sí táwọn ọlọ́pàá sì dá dúró. kọ́stébù òun ló súnmọ́, ló bá ní ẹ káàárọ̀, ọ̀gbẹ́ni mọ́tò bàbá rẹ̀ mà ló tiẹ̀ gbé. kábíyèsí Elédùmarè, ó béèrè pàtíkúlà rẹ̀, ó béèrè orúkọ rẹ̀, ó dá lóhùn, ó ní Muhammadu lórúkọ òun. ló bá ní Muhammadu, ó mà tiẹ̀ ń jórúkọ ọ̀gá wa, máìdí káàdì rẹ̀ jáde. ni Muhammadu bá ní rárá, òun ò lè máìdí káàdì òun jáde. ó ní kọ́stébù, id káàdì tirẹ̀ dà, mú un wá jẹ́ ń rí i. kọ́stébù bá lè mú id káàdì jáde o, kò sí id káàdì lọ́wọ́ kọ́stébù. ni kọ́stébù bá pe sájẹ́ǹtì pé sájẹ́ǹtì ẹ wá sà, alágídí ni máa yìí, kò fẹ́ gbọ́ ohun tá à ń sọ. àwọn àgbà máa bọ̀, wọ́n ní wípé tí ṣìgìdì bá máa tẹ́, á ní kó gbóhùn lọ sódò lọ wẹ̀. kábíyèsí Elédùmarè, ní sájẹ́ǹtì bá dé o, ló bá ní kí ló ṣẹlẹ̀, ò fẹ́ gbọ́ ohun tá à ń sọ. àṣé sájẹ́ǹtì go dọ́gà mọ̀. kábíyèsí Elédùmarè ló bá ní kò sí ṣíṣe kò sáìṣe o, àfi tó o bá dé station wà, a máa gbé ẹ dé station ni, kò sí ohun tó fẹ́ sọ fún wa. ni wọ́n bá ń gbé ọ̀gá wọn Muhammadu tí wọ́n ò mọ̀ wípé kọmíṣánná ni wọ́n bá ń gbé lọ pàǹtí o nílùú Èkó. ìgbà tó dé pàǹtí police station, kò sáyè àti gbọ́kọ̀ wọlé mọ́, àyàfi àyè ìgbọ́kọ̀sí ti DPO ló sílẹ̀. ni bàbá bá gbé mọ́tò wọlé jẹ́jẹ́ o, ni constable bá ń bá a ṣagídí wípé o ò lè gbé mọ́tò síbí, àyè DPO rèé, kò dá lóhùn o. ló bá bọ́lẹ̀ ní tiẹ̀, lọ sọ fún wípé o ti débi tó máa ti tẹ́, o máa tẹ́lẹ̀ níbí, a máa ṣá ẹ sí gbàgà. kò sọ̀rọ̀. ni wọ́n bá mú un wọlé, lọ́ni ó yá máa bọ̀ lọ́dọ̀ ASP. ló bá ní rárá o, òun ò lè wọlé sọ́fíìsì rẹ̀, wípé ASP gan kò wọ yúnífọ́ọ̀mù sọ́rùn, òun ò lè wọlé o. ni wọ́n bá ń tì í dìgìdìgì, lòun náà bá tì wọ́n padà. lọ́n wojú rẹ̀ wípé kí ló ṣẹlẹ̀. bàbá àgbàlagbà kan ní sítẹ́ṣọ̀nù bẹ̀ ló bá yọ kẹ́lẹ́kẹ́lẹ́ wọnú ọ́fíìsì ASP lọ o. ìgbà tó wọnú ọ́fíìsì ASP ló bá sọ fún ọ wípé ẹ mà ti mú ọ̀gá yín, ẹni tó mú wá yìí kọmíṣánná mà ló mú. ló bá ní ẹ wojú píṣọ̀ tó wà lára ògiri yìí dáadáa, ẹni tó mú wá má lélẹ̀ yìí kọmíṣánná mà ló mú wá. ṣàǹgbá fọ́ o. ni ó bá bẹ́ jáde látojú wíńdò. ìgbà tó bẹ́ jáde, sájẹ́ǹtì tó mú kọmíṣánná gan débi police station, òun gan wò pé kí ló ṣẹlẹ̀, kò yé òun gan mọ́. ìgbà tó yá ní kọ́nú wọn sọ fún pé ọ̀gá
ẹ wo ọ̀gá Màlẹ́ ti mú wá yìí kọmíṣánná Màlẹ́ arrest ibẹ̀ lòun kọ́ ti wò pé ṣàǹgbá fọ́ o òun kọ́ ṣe kí ni ó bẹ́ gìjà jáde lójú wíńdò mà ní ìgbà yìí ló ti mọ̀ wípé àwọn ti rógò àwọn rúgí oyin àwọn fúnra wọn lọ́wọ́ ọnú sẹ́ẹ̀lì lọ tọ́lọ tira wọn mọ́nú sẹ́ẹ̀lì ibẹ̀ inú bí kọmíṣánná ó nínú bí òun gidigidi pé kí ni gbogbo ọjọ́ tó ń ṣẹlẹ̀ yìí ìbínú tún bí òun tóun tí wò pé irú ara òun lè fà wọn ara bíi dá kí ni kóun ṣe fáwọn pípù yìí báwo lòun ṣe lè dá sẹ̀ríà fún wọn irú kí lòun lè fojú wọn rí kò yé òun inú ń bí òun gidigidi bó ṣe ń ṣàlàyé lọ ó ní ọ̀sẹ̀ díẹ̀ sẹ́yìn òun sì ń gbà wọ́n mọ̀ràn wípé irú iṣẹ́ tó ń ṣe káàkiri ibi checking point wọn òun ti ń sọ fún wọn wípé ẹnu ti ń kùn wọ́n jù dẹ́ẹ̀dẹ́mì àwọn wọn kọ́ ọ̀ra máa ṣe àṣé wípé wọ́n tún wá padà ṣe kọ̀ọ̀hún gan lójú gbọ́n báyìí ibẹ̀ ló ti wò ó sọ̀tún tó wò ó sósì ìgbà tó mí kanlẹ̀ ló ní kó ṣí wọn lẹ̀ kó jáde kó nu ọgbà ẹ̀wọ̀n tó fira wọn síná kó jáde kúrò ńbẹ̀ o ìjọ sátidé ìgbà tó dijọ́ Monday àwọn èrò ti pọ̀ bíbà nílé rẹ̀ o ó náwọn èrò pọ̀ bí 100 nílé òun wá wò pé kí ló lè farú èrò báyìí kí ló ṣẹlẹ̀ ìgbà tóun máa mọ̀ lọ sọ wípé kọjọ́ àwọn ẹbí àwọn ọlọ́pàá tí wọ́n ṣẹ̀ṣẹ̀ lọ́jọ́ sátidé mà ní ó ní kí ló fẹ́ ló bá ń bẹ̀bẹ̀ kí bàbá ẹ dákun ẹ foríjì wọ́n ẹ dáríjì wọ́n wọn ò ní ṣe bẹ́ẹ̀ mọ́ òun wá wò pé ṣáwọn ẹbí wọn náà lọ́pọ̀ tó yìí ṣé wípé àwọn tí wọ́n ń jàǹfààní àwọn ọlọ́pàá yìí ẹbí wọn pọ̀ báyìí àwọn tí wọ́n máa fún lówó àwọn tí wọ́n máa ràn lọ́wọ́ àwọn aya wọn àwọn bàbá wọn àwọn ìyá wọn àwọn mọ̀lẹ́bí wọn pátá lọ́pọ̀ báyìí tóun bá gbàjẹ́ lẹ́nu wọn àwọn tí kìíní yìí máa àfẹ́ ti pọ̀ àwọn tí wọ́n máa sunkún pọ̀ kábíyèsí elédùmarè ó rò ó kanlẹ̀ ló bá sọ fún wọn wípé òun ti foríjì wọ́n àmọ́ kán má ṣerú rẹ̀ mọ́ ìgbà tóun wọlé tóun dé kọ̀rọ̀ yàrá lòun rò ó kanlẹ̀ wípé ṣe ni pé tóun bá gbàjẹ́ lẹ́nu àwọn aráabí yìí àwọn nìkan kọ́ ló máa sunkún ẹ̀ àwọn ìyàwó wọn àwọn mọ̀lẹ́bí wọn àwọn òbí wọn gan máa bá wọn ké ń bẹ̀ kábíyèsí elédùmarè ó wá ń rọ àwọn èèyàn ó ní wípé ká má ra rojílẹ̀ ká tó máa wò wá tá a bá nígbà yọ wọ́n jìgà náà ká rògbò àwọn tí kinní yìí máa ṣe àwọn tó lè gbàbẹ̀ kú wá àwọn tí wọ́n lè gbàbẹ̀ dìdàkudà náà wà ń bẹ̀ nítorí pé àwọn ọlọ́pàá yìí àwọn náà ń lẹ́bí wọ́n ní ará tí wọ́n ń bọ̀ ó wá sọ ó ní wípé tá a bá foríjì wọ́n ká jẹ́ kó mọ̀ ẹ̀ṣẹ̀ wọn lẹ́ṣẹ̀ ibẹ̀ làwọn kan á ti wá ronú pìwàdà tí wọ́n ní dọ́rùn rẹ̀ wò mọ́ ó ní tíyàn bá jọ̀gá ńbì kan àbí ọlọ́run fi ẹ́ kẹ́bì kan ó yẹ kí o fi dẹ́ẹ̀dẹ́ ṣe náà gbogbo nǹkan náà kọ́ ni jùàjùà wípé ká yọ wọ́n bíi jìgá ká fi pẹ̀lẹ́pẹ̀lẹ́ ṣe ká rò wípé tá a bá yọ wọ́n níṣẹ́ ó lè fa ikú fẹ́lòmíràn kábíyèsí elédùmarè ẹlòmíràn sì lè gbàbẹ̀ délé ìwòsàn nítorí pé ó ti gbójúléṣẹ́ yẹn ó lè gbóra rẹ̀ pé wípé kò sí nǹkan kan fóun ó lè pokùnso ó ní ká jọ ká máa foríjì ara wa ó ní pé ó dáa púpọ̀ ká máa ra rojílẹ̀ ká tó máa gbégbèsè ilé ẹ̀kọ́ èmi gan lẹ́kọ̀ọ́ ó kọ́ ẹ̀yin tẹ̀ ń gbọ́ wa náà lẹ́kọ̀ọ́ ẹ jẹ́ á máa ronú jinlẹ̀ ká tó máa gbégbèsè ojú òní tiwa ẹ ṣeun púpọ̀ ìkànnì Amebo Arena TV náà la ṣe wà ẹ dákun tó bá jẹ́ gbà àkọ́kọ́ tẹ̀ ń bá wa pàdé rèé ẹ jọ̀wọ́ ẹ subscribe sí channel wa kẹtẹ bẹ́ẹ̀lì notification bẹ́ẹ̀lì yẹn kó máa sọ fún yín ìgbà tá a bá ti gbé fídíò tuntun wọlé ojú òní tiwa ojú òní tí ẹ̀yin náà láṣẹ Èdùmàrè ọba ó dàbọ̀.